Fingers cause you played yourself. Now, take your time, don't let your time take you. Make your money, don't let your money make you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. Don't let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. Don't let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. Don't let nobody distract you. Fimile bí mo ṣe dúró yìí fimile Ọlọ́run ṣáàrà fimile báyìí. Ó dá mo ti gbà. Tí bá ń ṣe pé èèyàn gidi la Ford àti ìyàwó ẹ̀ tó jọ́ ọmọlúwàbí ni ó mọ̀ pé mi ní bẹ́ẹ̀ lọ pátì yẹn. Ṣé tí èèyàn bá ti lọ sí pátì kan ká sọ pé throughout the year o à lọ pátì rárá ṣé pátì Ford ló fẹ́ wá sọ pé ò ní lọ. Mo dẹ̀ ti lọ́nsìn mo dẹ̀ ti tẹ́. Kí wá túlẹ̀ tí wọ́n ń complain fún. Complain pọ̀ Dúní o ti embarrass mi jù bẹ́ẹ̀ yẹn. Ní pátì yẹn. Dúní o ti embarrass mi jù pátì yẹn furu pẹ́pẹ́ obìnrin tó bá ti pọ̀ jù ẹ máa ń wọ ọkàn ńlẹ̀ ni. Láńrè ní pátì tá a lọ yìí. Yes now. Ọmọ èèyàn tó fẹ́ kí mi tí mo mọ̀ tí mo kàn dodge tí mo kàn. Ó yẹ kó o kí gbogbo wọn ló yẹ kó o gbé tébù sílẹ̀ ní kó máa kí kan máa wá kí ẹ ṣé bí wọ́n ní celeb. Àwọn táwọn wọnú fíìmù gan tó wà ń bẹ yẹn gan díẹ̀ náà ṣe ìwọ ló ń ṣe pẹpẹ bó ṣe ń gba fóònù bó ṣe ń gba nọ́mbà ẹ bẹ́ẹ̀ ló ń ṣe ó ṣàn fọmù familiarity ó ń dójú tì mí. Ṣé o mọ̀ pé Désọlá fẹ́ kí n bóun pín gift tí mo mọ̀ nítorí tiẹ̀ tí mi ò dìde bá pín gift yẹn. Owó ló bá máa kó kiri àbí. Dábò kó ṣòkòtò tó wọ̀ yìí tó pọ́n gbogbo ìwọ̀n bá rí bí ìyàwó lé mo ṣe ń padà bọ́ mbẹ̀ yẹn mi ti fẹ́ sọ ni. Because mi ò tí mọ bí mo ṣe fẹ́ gbé ṣé ibi tó bínú bí mi dé mo ń fi fóònù mo fi yà ẹ́. Ó ya èmi. Mo yà ẹ́ at a time gan gbogbo set kí tẹ́ ni mò ń sọ̀rọ̀ fún má worry má play fún ẹ. No, má play fún ẹ. O ti ní problem. Mo ní problem wàá má fẹ́ kọ́ bọ̀ kí wọ́n gan ni problem ayé mi. Wọ́n gan ni problem tí mo ní o. A ti gbọ́dọ̀ lọ party mọ́ báyìí wàhálà ni. Wọ́n ni problem tí mo ní. A lè lọ party mọ́ báyìí wàhálà ni. Just watch. Owó fẹ̀yìntì. Mo fẹ̀yìntì ó rẹ̀ mí. O fẹ́ fẹ̀yìntì. Okay. Mo wá lé kí n wá sùn ni. Ṣé o lè gbórí sápá bí kó lè pè mí tàbí kó gbé sáàrin dáadáa. Ìwọ ni ṣé o lè kúrò mẹ́rin. Mi ò lè kúrò bí mo fẹ́ máa ṣàlàyé fún ẹ ni. Mo dey like àwọn pictures yìí ṣá. Wow. Ní mo pé mo fine báyìí.
ṣé báyìí lẹ́sẹ̀ ní kí n borí sí. ó máa pay ẹ. torí mo fẹ́ sùn. kò la etí kò gbọ́ nǹkan tí mo fẹ́ sọ tẹ́kọ̀ máa sọ pé fọ́tò fine ni màá pa ọmọ fẹ́ kó listen kò gbọ́ mi. ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ wá. mo ti pa bẹ́ẹ̀ mo ti pa ni. o ní láti listen kò gbọ́ mi. now ó ti ẹ̀ dá jẹ́ n bẹ̀rẹ̀ láti bí. bọ̀bọ̀ yìí rèé. now look at this boy look at this mi máa fẹ́ lo boy fún jẹ́ n lo man èmi ni man yìí ń kí. ìyẹn Samson kò gbọ́dọ̀ gbà bí kí ló sọ yes ó ń kí mi kò fọwọ́ kàn ẹ́ ó dẹ̀ ń yọnu ṣùtì ó ń fọwọ́ kàn irú ìyàwó wo ni ẹ kémi àti ẹ jáde normal ìyàwó yẹ kó dúró ni wọ́n ń ká àwọn dáàdi wa bẹ́ẹ̀ ni wọ́n náà ń ṣe tàtà kí ló dé. dúró kí ló wà nínú pé èèyàn ń kọ́kọ́ mi ó ti kí èmi náà èmi náà dẹ̀ ń kí. wọ́n máa pè yín kò tí ì kàn yín wàá dúró èmi ọkọ náà ń kí ọ̀bọ̀ yẹn bá mi lọ́wọ́ fèsì mi ò lójútì o tún fọwọ́ kàn èmi náà wà bí o ta ló pè ẹ́ o ń bọ́yà sí mi now listen bó ṣe ń ṣe pẹ̀lú ìṣúnú ẹ̀mí náà wà bí wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ pé àǹtí ẹ̀jọ̀ ẹ má bínú madam ọkọ yìí ni wọ́n kí o gbọ́ o mójú o mọ́ra nísùúrù o now look at this very short ṣé o short yìí ọwọ́ mi selfie ọ̀bọ̀ tó ya fóònù yìí bàtú tó ya short yìí by the time tí mo fẹ́ kó bẹ̀ ó pọ̀ lórí fóònù mi mo ní kó transfer gbogbo ẹ̀ sí mi ni now ibi ṣọ́ọ̀tì yìí òwò ló ní ká post fọ́tò ẹnìkan tún náà wá ń kí ẹ ó tí ẹ wò pé ọkọ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi ó tún ń kí wọn ó ṣọ̀fún mi pé òmẹ́ni yẹn rí ó dẹ̀ fi bọ̀bọ̀ yẹn lẹ̀ ó tún ń kí ẹ lòmíì ó ní bí mo ṣe ń wò ẹ ìrònú ayé ẹ ni mò ń rò mo ṣe wò mo kò ìyàwó rẹ̀ nǹkan sí ẹ̀sìpẹ́tì ojú mi sọ fún ẹ nìyẹn ká ní kò ṣe pé mọ́tò kan là gbé màá kó mẹ́ẹ̀ I'm telling you kò ìtàn o now tell me who is this black boy torí mi lè pè ní man. ṣé o mọ baba tí ni. who is baba tí. he's an actor. and so kí ló ń gba nọ́mbà ẹ fún. duni ó pọ́n mi lé o okay he's an actor ṣó introduce ọkọ ẹ sí. bọ̀ ó kí ẹ. mo kàn kí ni ó tẹ kí ló kè mí kàn ta ló kí ló kàn mí kàn mo ní tó máa ń ṣe kinní kan kàyéfì kinní kan ní Instagram ṣé mi ráyè tiẹ̀ ní. ò ń gba nọ́mbà ìjọ nọ́mbà ètò gbà ṣé wọ́n fẹ́ ṣe fíìmù ni. ẹ ń bá nǹkan bọ̀ ẹ máa tí ẹ̀yin méjèèjì mi ò ṣeré o kí ló tún kù mbẹ̀ now who is this man tell me. I don't even know him. fine ó mì pé èèyàn lásán ni ní pàtí kò wá Ankara everybody wọ̀ kò wá tó lò ìwọ ló ń bá sọ̀rọ̀ nọ́mbà kọ́lẹ̀ ń fúnra yín. kò bá mi sọ̀rọ̀ kàn dúró ní sórí lẹ́gbẹ̀ẹ́ mi ni. fóònù ló ń tẹ̀ fóònù lòun náà ń tẹ̀ ẹjọ́ exchange nọ́mbà. ìwọ lọ ṣé gbogbo wọn á fún ní nọ́mbà ni. ó dà kílẹ̀ ń bára yín fà sí this ugly guy ló ń gba nọ́mbà yìí ṣé lè tó fi ti bá dúró ẹni tí ò ní ìrántí òrówó ra àǹkàrá kò rówó ra àǹkàrá. dúní ká ní mi ò ní gbogbo fact yìí sìn wà nírọ̀ ni mò ń pa wo bíi mo like bọ̀bọ̀ tó ya fọ́tò yìí ó understand mi mò ń bẹ̀ jẹ́ ká máa lọ lẹ́ńbí yìí ni let's go home dùnní jẹ́ ká lọ bẹ́ẹ̀ ló ń kí wọn gbogbo ló fẹ́ ya fọ́tò pẹ̀lú kíní kan Kóredé kíní kan Àlàbí eléyìí Bódúwẹ̀ làbí kí wọ́n polówó kóra wọn mo dìde wá bá ẹ bẹ́ẹ̀ níbi tí mo jókòó sí rè this is me here this is my seat mo dìde wá bá ẹ pé ẹjọ́ ẹ fi woman yìí sílẹ̀ kó jẹ́ ká lọ sílé eléyìí náà ṣọ́ ni ṣù tí ó fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ní kó farabalẹ̀ mo like bó ṣe dúró yẹn o sórí nǹkan tó take me through you put me through a lot I am so disappointed kí mo bẹ jáde pẹpẹ furu ìyàwó lè máa jókòó quietly ní party Ọlọ́run ló mọ nǹkan tó máa ń dé lọ́wọ́ tí mi bá bá ẹ lọ party now look at this a selfie your husband olówó orí ẹ posing for a couple picture fún bó ṣe ṣẹnu owó bẹ gan ó rí mi gan pé mo jókòó èèyàn mo wè mí serious òun wo bò mí ta ló ń kí just no tell me who is so important ju ẹ tí mo jókòó sẹ́gbẹ̀ẹ́ handsome guy looking no tell me tí bọ̀bọ̀ yìí ó fẹ́ fi wé tàlàtàlà who is this person tó fọ́kàn mi yìí mi ìmọ̀ rí ìwọ náà máa lé wá o tún kíyàn now tell me gbogbo nǹkan tó ń rìn látàárọ̀ ìwọ nìkan ló busy wo mi cool guy bó ṣe yẹ kíyàwó lè ṣe nìyẹn ní party wàá wà calm ìwọ ló ń fẹ́ yín ìwọ ló ń fọjú ìwọ ló ń ṣe kíní kan kí lẹ̀ ń sọ who are you talking to mo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n dẹ̀ ń ya fọ́tò fún wa ó kà mí kún
ó pé next one yìí bóyá wàá ṣe wà gidi. Oh God Almighty, ẹ wo ìyàwó mi, ẹ wo dùn ní. No, look at this picture, look at you, wáyé ẹ, ta ló ń bá sọ̀rọ̀ ń bí, ọkọ ẹ rè, wo bí mo ṣe ń wù ẹ, mo fi kọ̀rọ̀, ó bí mo ṣe wojú yẹn, mo bọ́, ó bí mo ṣe ń wù ẹ, wọn tó ṣe kò sẹ́gbẹ̀ẹ́, ó ṣe dáadáa, wọṣọ red, ó wọ kinní kan, wo, can you imagine? No, sọ pé nǹkan tí mò ń sọ látàrí ọ̀pẹ̀rọ̀ ni mò ń pa, just say no. Evidence ń parọ́, this is picture. No, sọ ẹni tó ń bá sọ̀rọ̀ bí kí ló ń wò lẹ́yìn ọkọ ẹ̀rẹ̀ ń bí mo tún wò ẹ́ calling your attention, you are so carried away. Ó wọ́ fún ẹ o, ó wọ́ fún ẹ o, mo ṣe ń làágó ẹ kí n délé kí n lọ wẹ̀ ni. Kí ni next one? Gbà tó ti bẹ̀rẹ̀ paparazzi òṣì mo ti mọ̀ pé wàhálà àti wàhálà ká tó kò lé ní àbókí ti ń yà ẹ́. Àbẹ̀ni tó ṣe mékàn fẹ́ kọ́ ló yẹ ọmọ tó dàbí àgálè tó gbẹ bí ọ̀pá ọ̀run yẹ kọ́ ló yà ń bí òun kọ́ rèé ló ń post. Ìgbà tó ti fi léyìí bẹ̀rẹ̀ kí n ti fura something is wrong somewhere. Àwa lọ party ó lọ yẹ̀yẹ́ mi, I will leave it for you kó wo life ẹ. This is story of your life in the last 5 hours. Èwo ló ṣe é mú yangàn. Your last 5 hours is a waste and disgraceful. So yìí tó wúlò fún mi. Sọ. Ṣọlá ẹni tó bá rí ẹ tí ò bá sá. Ó gbọ́dọ̀ sá ni torí mi pé. Sobi á ti dá onítọ̀hún. Ó kẹsẹ̀ bomi nìyẹn omi gọ́tà. No, tell me. Mo gbèdì fún ẹ, Ọlọ́run mo jùrù. Wọ́n ní kó jùlé má jùrù kí kò tẹ̀ wọ́n má fàya. Torí nígbà tá a ti fẹ́ kún lé ni mo tó kọ́ fẹ́ complain. Dùn ní dìde. No, stand up. Okay. Dìde. Ẹ wò ìyàwó lé. Jẹ́ kan rí ẹ wò ìyàwó lé ẹ wo nǹkan tí ìyàwó mi wọ̀ lọ pàtí. Kí ló ṣẹlẹ̀ sí nǹkan tí mo wọ̀? Ó yá bẹ̀rẹ̀ báyìí bẹ̀rẹ̀. Ìwọ bẹ̀rẹ̀ tó bá lè bẹ̀rẹ̀. Mo láre kí ni problem? Can you bẹ̀rẹ̀? Kí ni problem ẹ fọkàn sí? Ọjọ́ olùdà báyìí. Láre. Ní sùúrù mo fẹ́ wẹ̀ yìí. Fi mí lẹ̀ jọ. Mo fẹ́ wo zip yẹn ni. Wá tù. O kò ní pẹ́ tù. O lè fọwọ́ tù fúnra ẹ̀. Máa fílẹ̀ fún ẹ. Bí a tó bá wò wàá lè ronú. So tí máa ti lọ sí party sí kí n máa dá jókòó báyìí. Kí wàá ní mo kúkú lọ sí party fún? Mo lọ party kí n lọ ní fún. Is this fun? Mo ò lọ sí burial. Tí máa ṣe lọ sí burial, this is not kò ń ṣe pé bóyá mo lọ bá wọn mo lọ sí cemetery. Mo lọ party ni 70th birthday ni ìyá yẹn ń ṣe. Everybody was having fun. I was there to have fun, not to mourn, not to cry. When you go to a party, you must have fun, belong, be happy. Jẹ́ káwọn èèyàn rí ẹ pé you are happy. But kí wọ́n dé party kí wọ́n máa ṣe bí ẹni tó ń ṣọ̀fọ̀. Just because my husband is by my side. Why? Tó bá ti ń lọ party ẹ̀ máa mú mi dání mọ́. Who is this guy? Tell me. That guy is an actor. So? Just like when you say an actor, ẹ kó jẹ́ mẹ́ta, ṣé mo lè bá Kí yà ló fọ́tò? gba nọ́mbà dé? Ó fẹ́ gba nọ́mbà mi ni na mo ní mò ń ta drinks o pé tó máa fẹ́ ṣe party o mo lè supply wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ó tán. Nìyẹn olè ọjọ́ fẹ́ ra drink wọn mọ̀ náà ṣọ́ọ̀bù ẹ̀. O rò pé this man máa wá ra drink lọ́wọ́ tiẹ̀. Ó lè pè mí náà má dé lọ supply wọn. Ọmọ tó ń tẹ̀lé wọn káàkiri tó ń gba nọ́mbà wọn kiri. Very soon ma text ẹ madam ṣe wà okay. Madam mo ní kí n kí yín. Irú tèmi kọ́ ló ń wá. Ìwọ dẹ̀ ló gbéra ẹ lọ bá that is my headache. I was only telling him about my business. Tí bá bá ẹ lọ́wọ́ máa sọ pàtí yẹn mọ́. Má máa sọ pàtí yẹn mọ́. Dẹ̀ tí wọ́n bá kọ́kọ́ èèyàn máa ń lẹ̀ ní èèyàn kì í dúró sí tó ń kọ́kọ́ èèyàn. Òun rèé wọ́n ya fọ́tò fún wa ó fún un jọ níbi mo wà ń bí òun wẹ̀yìn. No, you need to see my expression. Níbi báyìí. This is the real me, how I'm feeling. Wo. Ìwọ tó jẹ́ pé gbogbo àtò náwó báyìí ò lajú báyìí. Ṣé ló jíjú mọ́rí tó náwó? Ìgbéraga pa ẹ́ kú. Yes, ìgbéraga pa ẹ́ kú. Wọ́n ìfọ̀rọ̀ tó fẹ́ kí ẹ pàṣẹ bẹ́ẹ̀ ló ń wú bí tọ́kì bó ṣe ń wú ní pàtí. Èmi sì dé pé mi ò wáyé tó lè mo wá ṣe fàájì mẹ́nẹ̀. Mo lọ pàtí mo lọ jó ni mo lọ ṣe fàájì mẹ́nẹ̀. Afẹ́fẹ́ pẹpẹ ìyàwó bá ti pọ̀ jù ẹ máa embarrass ọkọ ṣùgbọ́n bó ẹ̀ṣẹ̀ máa ṣe this is not your first time bá a lọ church náà everybody bá ti gbé bàgẹ́ let's go home. a máa lọ káwọn èèyàn. ẹ pẹ̀lẹ́ o ẹ pèsè mí ẹ̀ ní ọ ẹ kí ló kọ́ ẹ mẹ́rin òun ṣe bẹ́ẹ̀ tí ò níṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ wọ́n ń ṣe pẹ́ service in Jesus name we pray the grace báyìí wọ́n ti gbé báàgì wọn pẹ́àm. àwọn èèyàn sọ wọn lẹ́nu. sáwọn wo lẹ́nu. be friendly with everybody. ọjọ́ mi gan la mọ̀ tá fẹ́ lò ní ayé tá fẹ́ máa wẹ̀ wọ́n rin nítorí Ọlọ́run wà á dé church òtún nílé kí wọ́n á náà mọ woman tó máa ń ṣe gbéraga yẹn ni
ìgbéraga làwọn èèyàn máa pè tó bá kí wọn. ìgbéraga kọ́ class ara ẹ̀ ni. tí máa lọ chọ́ọ̀chì ká lè ṣe tá a bá parí the grace bẹ́ẹ̀ yẹn kí n dẹ̀ gbé báàgì mi kí n dẹ̀ bọ́ síta kí n má kíyàwó pásítọ̀ ìwọ ló tún wò. ó kàn tún wo this thing tó ń gba nọ́mbà ẹ̀. wọ́n ní problem. this very one tí òrùwó ra nkàrà kò rówó ra nkàrà ń gba nọ́mbà ìyàwó tèmi. èyí tó rówó ra nkàrà ó kẹfì ló wọ satin guinea àbí kí ló wọ yìí wọ́n yìí tí kò rówó ra nkàrà ẹni tó ń ṣe. ìsáná ju wọn. kí lẹ́yìn ṣe tẹ́ ẹ̀ tí sùn. Rámọ́tà ṣé mọ́tò ò sínú ilé yẹn ni. ó tiẹ̀ da èmi náà ti wá bó ṣe fẹ́ dísìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà o tiẹ̀ ní ilẹ̀ àti sọ wá títa ni wàá bá mi lókè mo fẹ́ lọ sùn tó bá ṣe tán kó jókòó kó mú báírò àti ìwé kó kọ́ bí tí mo ti fẹ́ jí yín. wọ́n láti wá bọ̀ yìí fún mi. bí tí mo ti ṣe yín tí mo ti ranjú tí mo ti ṣe gbogbo ẹ̀ ní kó kọ sílẹ̀ kó kọ details ṣó ti gbọ́ aláìníṣẹ́ n bá lọ pátí kí n máa lọ sunkún ni lọ ṣe fàájì mi jẹ́jẹ́ mi wó rojọ́. a máa kọ́ ìràwọ̀ ẹ ara ẹ tó ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ yẹn ajẹ́ kò mọ̀. wọ́n á kọ́ ìràwọ̀ ẹ. ara ẹ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kó lọ pátí kó má lè farabalẹ̀ kò lè sọ́jọ́ lọ́wọ́ ẹ yóò máa jí pẹ̀lú ọmọ àwa ẹ̀ fún mi we need just need to find you o ti mess careful a máa jí pẹ̀lú ẹ kì í ṣe wọ ò lè sí pẹ̀lú sálọ sí ẹ mo rí mi lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi ń gba nọ́mbà ẹ̀ I deep I promise you ma make our course come very soon I'm gonna deep kò dẹ̀ sẹ́jọ́ lọ́wọ́ gbogbo yín ṣé lọ́wọ́ gbogbo yín o really okay pẹ̀mẹ́ everybody àtẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ ṣáwọn ìyàwó kan máa ń ṣe bẹ́ẹ̀ ṣá sit down quietly hello yeah wàá ṣeré pàdé ẹ̀ tí mo ṣe láwọn ọ̀rẹ́ tó wà nípò nìyẹn gẹ́gẹ́ detective máa send fọ́tò bọ̀bọ̀ kan sí ẹ̀ ọ̀rá balẹ̀ máa send fọ́tò bọ̀bọ̀ kan sí ẹ̀ bàbá mi wo database ayé ẹ̀ máa dì pẹ̀lú ẹ̀ ó yájú sí mi ní yes màá forward ẹ̀ sí WhatsApp ẹ̀ ń sìn á máa wá ọ̀bọ̀ kan náà bàbá tí wọ́n actor ni mo kàn fẹ́ kọ́ lọ́gbọ́n kakàn rí one on one kíkan ṣàlàyé fún just want to teach me lesson màá fún details lọ́la yeah ó ṣe ọ̀rẹ́ I don't want to see this again for now gbèdé pàtí oní ṣe pà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  ìwọ nìkan ló wà ń bẹ̀ ni obìnrin gbà míì kọ́ lóun ṣàánú wa ni o. lẹ́tọ̀ yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ̀wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. àwọn obìnrin tó bá ti wà jẹ́ pé láti inú ilé bó ṣe máa ń ṣe tó máa ń ṣàṣe bákubáku irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn kò yẹ nínú ìjọ Ọlọ́run torí ìdí ni pé láti bẹ̀ lọ wọ́n lè ti bẹ̀ ba ìjọ Ọlọ́run jẹ́. So many stages ló ti ń ṣẹlẹ̀ àwọn ọkùnrin kan wà nílé wọn ọ̀dá bọ̀dá máa ti jáde báyìí show up wọn pọ̀ nǹkan tí wọ́n fowó ọbẹ̀ 200 nínú wọn fi sílẹ̀ fún yàwó lé o bọ̀dá bá dé ta ní ibi tó ti mú bíà palọ̀ wọ́n á fi 5,000 kẹ́bọ̀dì mú bíà show up nìyẹn for what. láwọn obìnrin dẹ̀kẹ̀dẹ̀ bẹ́ẹ̀ yẹn bó ṣe wà yẹn wọ́n fẹ́ pé káwọn mú ìkọ́ fún ní lọ pẹ̀lú wọn pé kí wọ́n dẹ̀ ní ọkọ ní títí wọn tí yẹ kó máa tọ́jú kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ rárá àtọ̀ kò yẹ kó máa ṣe irú nǹkan tó ń ṣe yẹn ó yẹ kó go street nǹkan tí wọ́n ṣe tó bá pẹ́ ní pé ó ní kinní nígbà tí pé bí ọkọ ẹ̀ ṣe ìyàwó fún tó dẹ̀ ti gba nípa ọ̀rọ̀ Ọlọ́run tó náà tó dẹ̀ ti bá wọn sọ pé báyìí 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 ẹ̀ ṣe kò yẹ kí nǹkan bẹ́ẹ̀ yẹn kó wáyé. lẹ́tọ̀ yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ̀wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́.
tẹ́ bá bá ọkọ yín lọ sí pàtí àbẹ́jọ lọ sóde ó lè má jẹ́ pàtí gan àwọn nǹkan míì wà tẹ́ máa ṣe tọkọ yín ò nífẹ̀ẹ́ sí gbogbo fẹ́fẹ́ yẹyẹ gbogbo pẹ́pẹ́ kùrù yẹn gbogbo kọ́kọ́ ló fẹ́ rú ẹ̀ náà ẹ máa tọ́ láti máa mójú kẹ́ ẹ máa mọ́ra ẹlòmíì àbọ̀kọ ẹ lọ sí pàtí àbábájáde ẹni tí ó yẹ kó kí ẹ pẹ̀lẹ́ ẹ wà má ẹ pẹ̀lẹ́ kíní kan ẹ kí wọn kẹ́ ẹ bá ti yín lọ ẹlòmíì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń fámìlì láti sọ èbúté kíní làwa náà ń gbé Magodo là ń gbé Magodo phase 1 ilé wa lẹ́gbẹ̀ẹ́ kíní sá ló béèrè ẹjọ́ lọ́wọ́ yín ẹ lọ pàtí yín ẹ compose ra yín ẹ wo ọkọ yín ẹsẹ̀ tó bá ń gbé ni kẹ́ ẹ gbé irú èmi sìn mi ní bàdùn níjàde mọ́ kó lọ tiẹ̀ kí n lọ tèmi ibi tó bá àwọn kó fẹjọ́ kó fẹ́ para ẹ̀ dé ẹlòmíì àwọn apatí wọ́n ti serve wọn ní ọ̀fadà wọ́n ti jẹ́ ibẹ̀ láwà la máa bẹ̀ àwọn service boy ẹ̀yin ò ní kinní kan ni ẹ̀ ní ṣíṣe ni ọkọ ẹ̀ ò fẹ́ ẹ̀ sì pín débi o nǹkan tẹ́ ẹ pín ẹ̀ pín débi o àwa náà raṣọ o gbogbo pẹpẹ yẹn gbogbo ẹ̀kọ́ lọkọ yín fẹ́ ẹ lọ patí nǹkan tó bá fẹ́ quietly ọkọ yín ò fa láriwo the other way round ìgbà míì ọkọ ló tún máa wá ń ṣe tí àwa jókòó àwa composed ọkọ lá máa wò fẹ̀rẹ̀ kiri pa di àwọn ọmọ ìgbẹ́rán wábì di àwọn gbogbo wọn pín mọ́ tìyẹn débì di àwọn orí pé wọ́n ń pín kinní kan bẹ̀ yẹn ló kàn ẹ́ kó ní kálukú mú tiẹ̀ bùdú ní bó ṣe wà yẹn ìgbà lọ patí mọ́ kó máa lọ tẹ̀ kí máa lọ tèmi. ó ti bọ́ sí kanra fún Mr. Kogbe ẹ dúró náà ìgbà ogun la fẹ́ jayé ta fẹ́ enjoy ayé wa ẹ bá wà lé wọn á ní ẹ gbọ́dọ̀ ṣe kíní kan ẹ ti lọ pàtì ó ti gbọ́dọ̀ jójú ó lè jójú ẹkùnrin mi bá ojú ló máa fi control ẹ tó máa ń ṣe to go àbí take away wọn á ní ò gbọ́dọ̀ gbà bí ó bá fẹ́ gbé oúnjẹ kan ṣẹ́kù ẹ fẹ́ gbé wọn á ní ẹ gbọ́dọ̀ gbé just because kẹtẹ láwọn ọkọ yìí kí la fẹ́ ṣe gangan náà ó kí ni ká ṣe tá a bá ti lọ pàtì ká máa jókòó bíi olúndù bóbìnrin mi ṣe lẹ́ẹ̀kì kó máa jó tó àtìgbà tó ti márì kò lè jó bó ṣe máa ń jó mọ́ because ojú báyìí lọ́kọ́ ó máa fi nà án ni pé alájọta ojú ti dé bí báyìí ẹ jọ mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ tí pàtí ò bá ṣe jọ lọ kó ní kálukú máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí wọn lè wá action mímì lára èmi ò lè pàtí kí n má kíyàn ẹ̀dẹ̀ má sọ̀yàn ọdún nìkanra ni wọn á ní òrí lágbájá àtìgbà tó ti márì ló ti ṣe kinní kan wọn á ní òtìgbà tó ti márì ló ti ṣe kinní kan ẹ̀yin ò dẹ̀ mọ̀ yẹn fún yàn ẹ̀yin máa believe pé o class rẹ o ras o ṣe kinní kan o ṣe kinní kan gbogbo nǹkan báyìí náà la need ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹ̀yin obìnrin ẹ bá ti mọ orú ọkọ tẹ́ fẹ́ ẹ bá ti mọ pé bíi tèmi báyìí bíi tí Mr. Kògbérègbè báyìí jọ torí Ọlọ́run ẹ bá ti lọ pàtẹ máa kọ́wọ́ yín sábíà àbí kẹ́ máa kó sí tán ẹ má sọ̀rọ̀ o tẹ́ bá rí ojú tó fi ń nà mí kò sáyé ijó wọ́n gbé finger chops wá sórí tébù wa àfọwọ́kàn ọkàn mi jẹ́ kí n dà sínú báàgì yìí máa gbé nǹkan mi bọ̀ ṣínú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ilé gbé bó ṣe ń gbóná fẹ́lifẹ́li mo fẹ́ máa jẹ́bọ̀ nu mọ́tò ó jẹ́ ń gbé o tó bá jẹ́rú ọkọ̀ bẹ́ẹ̀ lẹ́fẹ́ ẹjọ́ tó ẹ mọ fún wọn ẹ bá ti jọ lọ sí pàtí kẹyàrá ṣíkíni ọlọ́wọ́ kẹjẹ́bù yín tẹ bá dá lọ sí pàtí ẹ túraká kẹ bàrà jẹ́ pàápàá kán yà yín fọ́tò kan sẹ́ǹdẹ̀ sílé kó ní torí pé mi ò sí lẹ́gbẹ̀ẹ́ ni ẹ jẹ́ kó sọ yẹn ju kẹ bá jọ lọ pàtí kẹ máa ṣe pẹ́pẹ́pẹ́ ọkùnrin mi ò láìkẹ́ ẹ mọ̀ àwọn ọkùnrin wọ́n jealous jù àwa obìnrin lọ wọ́n gbóná ra so gbogbo ẹni tó gba nọ́mbà tó fọwọ́ kàn yín tó kí yín gbogbo ẹ̀ náà máa note ẹjọ́ tó rọ lọ́wọ́ for peaceful home náà ni gbogbo ẹ̀ o ní ìsinmi sọ pé tèmi àti ẹ̀ bá lọ pàtí ìsìn in fact mo ní máa rán style mọ́ irú àti bùbá máa rán tí pàtí bá ti da èmi àti ẹ̀kọ́ tá nkàrà bá ti jọ da wá pọ̀ báyìí irú àti bùbá ni tó ní ìsinmi máa ní style tàtó ó wọ̀ ó ti ṣó gbogbo fígọ̀ wájú yìí ire o. lẹ́tọ̀ yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ̀wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ̀.
gbèrègbè ètò yìí o ara lè o. ìyàwó mo bá lọ́rọ̀ ìyàwó tọ́jú ọkọ gbọ́rọ̀ sọkọ lẹ́nu o má gbọ́ tẹ́lẹ́gàn o ìwọ ìyàwó má mọ̀jú sọkọ má sọ pé o bá kọ́ ní tiẹ̀ ṣe jẹ́ wáyá wa òrékèlè wa ìyàwó má má ṣe bẹ́ẹ̀ o ìwọ ọkọ ṣe dáadáa báwọn bàbá wa ṣe nígbà yẹn o gángan ni wọ́n tọ́jú aya lásìkò wọ́n fàyà ló ń jẹ. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you.